Àwọn ọmọ Nàìjíríà mẹ́sàn-án yìí ti há o. Egboogi olóró ni wọ́n gbé lọ sí Liberia. Ọ̀dọ̀ àwọn aláṣẹ àjọ tó ń gbógun ti gbígbé egbògi olóró àti lílò rẹ̀ lórílẹ̀‐èdè Liberia Drug Law Enforcement Agency LDEA làwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà mẹ́sàn-án kan tí wọ́n mú pé wọ́n gbé egbògi olóró wọ ilẹ̀ ọ̀hún wà báyìí o. Àwọn mẹ́sàn-án ọ̀hún ni George Ikechukwu, Sunday Ode, Peter Momat, Edwin Osioko, Brixton Harrison, Igwe David, Ndubisi Okoronko, China Ekwe àti Evam Jamo. Aláròyé gbọ́ pé ọjọ́rú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kejì ọdún yìí ni ọwọ́ tẹ àwọn èèyàn náà pẹ̀lú egbògi olóró kokéènì, tramadol àti onírúurú ẹrù òfin nílé tí wọ́n ń gbé lágbègbè Zion Town ní olú ìlú orílẹ̀-èdè náà. Bákan náà ni wọ́n tún fọwọ́ òfin mú àwọn obìnrin méjì kan tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Liberia níbẹ̀ tí wọ́n jẹ́ agbódegbà àwọn afurasí ọ̀daràn ọ̀hún. Alukoro àjọ náà Ọ̀gágun Abraham Kroma tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kejì ọdún yìí sọ pé àwọn òwúyẹ́ kan tó mọ̀ nípa iṣẹ́ láabi táwọn ọ̀daràn ọ̀hún ń ṣe ni wọ́n wá fi ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn létí táwọn sì lọ síbẹ̀ láti fọwọ́ òfin mú wọn níbi tí wọ́n ń gbé pẹ̀lú onírúurú egbògi olóró lọ́wọ́ wọn. Lára àwọn egbògi olóró tí wọ́n bá lọ́wọ́ wọn ni cocaine, tramadol àti owó tó pọ̀ tí wọ́n ti rí nídìí okòwò tí kò bófin mu ọ̀hún tí wọ́n ń ṣe. Alukoro ọ̀hún ní àwọn kò ní í fọwọ́ yọ̀bọ́kẹ́ mú ọ̀rọ̀ àwọn tó ń ṣòwò egbògi olóró lórílẹ̀‐èdè wọn àti pé àwọn tó máa fojú àwọn èèyàn wọ̀nyí tí wọ́n mú yìí bá ilé ẹjọ́ láìpẹ́ rárá. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.